Ilé ìyá Ṣẹ́gun wòlíì ṣe é rántí ó tó bí oṣù mélòó kan ẹ wá wo bó ṣe ń lọ báyìí. Ilé Mr. and Mrs. Adedoyin bákan náà, Àgbàlá Gabriel ojúmọ́ kan ara kan eléyìí tó tún mú wá lónìí fídíò yìí kún fọ́fọ́. Àgbàlá Gabriel ṣe bẹbẹ. Ẹ jẹ́ mú yín débẹ̀, Holy Jesus TV náà ni. Ẹ jẹ́ ká lọ. Wo bó ṣe gbé yẹn ó mú bá ń fa ẹ̀yìn wàá máa fà wájú wàá máa fà ẹ̀yìn wàá máa fà wájú wàá máa fà ẹ̀yìn wàá máa fà wájú kíkọ́ láàrin wọ́n yarí tó wé kí ni. Bàbá o ẹ wá tanná fún wa ni. Ó ti wá. So ọ̀pọ̀lọpọ̀ yẹn ti ń bi wá léèrè. Ṣẹ́gun máa bọ̀, wọ́n mẹ́ra máa bọ̀. Díẹ̀ má sáré o. Ọ̀pọ̀ yẹn ti bi wá léèrè pé dádì báwo ni ilé mọ́mì Ṣẹ́gun àti mọ̀mọ́ kan bá wọn kàn gbọ̀ngàn. Àwọn yẹn máa ń bi mí ṣáà ti kó délé ni wọ́n àti kó délé o. So gbogbo last month yẹn mọ̀mọ́ tí wọ́n bá wọn ṣe lé mọ́mì yẹn wọ́n travel wọ́n sí around. Gbogbo April yẹn gbogbo time birthday nu wọ́n sí around. So wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ní last week. So last week báyìí akọ̀bẹ̀rẹ̀ sí ní screed ni wọ́n ṣe ná ẹ̀rí wọ́n ti ń paint wẹ́rẹ́wẹ́rẹ́. Wọ́n mi Ṣẹ́gun àtọmọ wọn ó yẹ dúpẹ́ lọ́wọ́ mọ̀mọ́ yẹn. Adúpẹ́ o. Bá ń gbélé ẹ̀rẹ̀ rà gbé náà gbogbo ìgbà. Dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé adúpẹ́ o. Ẹ ṣé o. Má jẹun fẹ̀yìn tí àdá sunkún mi o. Ẹni ń kọ́ ìgbà tó go àbádé. Nígbà tó go àbádé. Má jẹun fẹ̀yìn tí sunkún wa o. Nígbà tó go àbádé. Àwa ló yẹ ká dúpẹ́. Àwa lọ́pẹ́ tọ́ sí. Fún oore tí bàbá ṣe nínú ayé wa, àwa lọ́pẹ́ tọ́ sí. Àwa ló yẹ ká dúpẹ́ fún oore tí bàbá ṣe nínú ayé wa. Mo ní bó ṣe máa ń ṣe nìyẹn. Iṣẹ́ ìyanu rẹ̀ láyé wa. Mo ní bó ṣe máa ń ṣe nìyẹn. Ọlọ́run Adémọ́lá o. Tàróbí wà tàrúbí ájànù. Mọ́mì tó ń kọ́lé fún wa wà róbí sàdínì wájì ni ó. N ò ní gbé òkun yín sí lọ́dún tuntun. Àjàrò sì ní wábìnì. Mírọ̀ àwọn obìnrin sọ́ọ̀jì ní ara bínú àtẹ́fìrì wọ́mì. Mo ò ní ra pósí tuntun fún yín. Má jàrò bàrú àtẹ̀fí níwò wá ní ìwá tẹ̀lé. Ẹ ti ń lọ sókè ẹ̀ ní jábọ́. Lè wá róòtì ní àṣẹ ní wábìrì àtẹnu. Ẹ ti ń tẹ̀síwájú ẹ̀ ní padà sẹ́yìn. Mèrò àwòjì ní sọ́bì ní wá tẹ̀rú níwà. Wọ́n wà ní ìwọ̀ṣọ ọ̀fọ̀ fún yín. Mèrò àwòbì ní sọ́jà rú àtẹ́nìyà. Ó tẹ́kọ̀ àlóbì ní sọ́bì ní wọ́bì ní. Ẹni kábàámọ̀ ní orí wa wá járó bí ní sọ́ọ̀tì títí. Mírò àwòbì ní sọ́jà ró àwòbì ní sánì. Màró àwòbì ní wọ́. Bàtà ọ̀fọ̀ tó ń bọ́ sójú ọ̀nà yín wá járó bí ní sọ. Ẹ̀mí mímọ́ ti lọ bá yín kò dànù wá járó bí ní. Èrò àróbì ní sọ́bì ní. Mírò àwòbì ní sọ. Ẹni ṣubú dẹrù nù wá járó bí ní sọ́ọ̀nì. Ó wá tẹ́kù àlómi ni. Bàbá wa Adémọ́lá máa mú sàn. Bàbá wa Àgbàlá Gabriel mo ṣe bàárẹ̀. Mẹ̀rù àwọn òṣèré wá sàn níwà. Mẹ́rù wá tìmítìmí sí. Ẹ̀yin fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́. Àmín Jésù.
ẹ ò sì ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ Àmín Jésù. Ó wá tẹ́kù àlómi ní sọ́ ó tẹ́kù àlójẹ ní wíṣà róbì ánọ́rì márùwáwò bìnibìnì sọ́ọ̀nì kẹ máa rí àánú gbà. Àmín Jésù. Àmín. Wọ́n bá ṣọ̀fọ̀ kúrò lọ́rùn yín ọjà Àmín rọ́sọ̀ Jésù. ní níràwọ̀ obìnrin sọ́ọ̀nì wà ó tẹ́kù àlójìnìjìnì sí níwà níràwọ̀ jẹ̀ni sọ́ọ̀nì ẹ̀yin ìtókù tẹ̀rọ̀ wá lọ́wọ́ lérò àwọn obìnrin ẹ wà ní sunkún kẹ́yìn ayé ní Àmín dárúsọ Jésù. ní má rí ìbúra tí níyà ó tẹ̀kù àlóbìnrin sọ́ọ̀nì ẹ ti ń tẹ̀síwájú ẹ̀ ní lọ sẹ́yìn. Àmín Jésù. ìjà arọ́bìnrin sọ́ọ̀nì ẹ ti ń gòkè ẹ̀ ní jábọ́. Àmín Jésù. màrú àwọn obìnrin sọ́ọ̀nì wà ẹ wà ní kábàámọ̀ ní orí wa. Àmín Jésù. ìrọ̀ àwòsàn ni wá tẹ̀lé ẹ wà ní sọ pé orí wọn láti kábàámọ̀. Àmín Jésù. wọ́n bá bàtà ọ̀fọ̀ kúrò nílé yín wà Àmín járó Jésù. sọ ni wọ́n mú aṣọ ọ̀fọ̀ wọ́n sọ dànù wà járó bí Àmín Jésù. èmi ní wípé wọ́n dẹ ẹrù ọ̀fọ̀ nù ní járó Jésù. sọ ni. Àmín. Ẹ ṣé mo dúpẹ́ o. Wọ́n mi ẹ̀ ń dúpẹ́. Wá gbódù. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Mo mọ̀ pé ní orúkọ Jésù àánú ò ní tán ná lọ́wọ́ yín. Rádaràdà ò ní kẹ́yìn ayé yín o. Àwọn ọmọ yín ò wà ní ya wèrè o. Àwọn ọmọ yín ò wà ní tọrọ jẹ o. Àtijọ́ àti mú wọn kò ní dì níra o. Ẹ ṣé mo dúpẹ́ o. Mọ́mì tó ń kọ́lé fún wa ẹ ṣé gan ni. Àwọn ọmọ yín wọn ò ní tọrọ bárà kẹ́yìn ayé wọn. Ní orúkọ Jésù wọn ò ní fi pósí ránṣẹ́ sí yín. Ní orúkọ Jésù iyì tẹ́ fún ẹ Ọlọ́run á tún bá mi fún yín ní ìtọ́jú bẹ́ẹ̀ lọ. Ẹ wá máa tẹ̀síwájú nú ògo, ẹ máa tẹ̀síwájú nú ọlá, ẹ máa tẹ̀síwájú nú iyì. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé gan ni o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé gan. Wow! Nẹ́tíwọ́ọ̀kì yẹn ó ṣàn ṣe tiẹ̀. Yóò máa ṣe tiẹ̀ wá náà mọ̀ ṣe ẹ dìde. Wọ́n ti ń pèntì ilé ìbẹ́ta bá wọlé nẹ́tíwọ́ọ̀kì yẹn máa ń lágbára gan. Níta máa ṣe nípa máa ṣe short video. À ń ṣe short video tó máa mú gbogbo inú ilé yẹn dání tá máa fi gbé fídíò inú ilé yẹn gbogbo bó ṣe kàn án bó ṣe kùn ún. Ó yá ẹ̀tàn kíní yẹn ká rí inú ilé ká ṣe gbogbo ẹ̀. Painting ni wọ́n ń ṣe yìí can you see wọ́n ti parí ẹ̀gbẹ́ wọ́n ti ń paint inú ilé lọ́wọ́ so can you see wọ́n ti ṣe iná síta wọ́n ti box àwọn kan so gbogbo ẹ̀ ti ń set to God be the glory great things he had done Ọlọ́run tó ṣe léyìí fún ìdílé yìí gbogbo ẹ̀yin tẹ́ ṣàmì ní oṣù karùn-ún yìí ayé òkè yín kò rí rí. Àmín Jésù. Ní oṣù karùn-ún yìí ẹ ó rí ọwọ́ Ọlọ́run. Àmín Jésù. Ilẹ̀kùn tẹ́ẹ̀kan tí ò ṣí tẹ́lẹ̀ ní oṣù karùn-ún yìí yóò ṣí báyìí. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè nǹkan ayọ̀ ẹ̀yin náà ẹ connect nípa pé ẹ share ẹ pín ẹ share pé èmi náà ń béèrè nǹkan ayọ̀ èmi náà ń béèrè nǹkan dùnnú èmi náà ń béèrè fún àṣeyọrí ní oṣù karùn-ún yìí ẹ kàn gbìyànjú kàn fi ránṣẹ́ ẹ rí i pé láti pàtàkì ti bẹ̀rẹ̀ ilé yìí ni mi ò lè kàyé testimony tí mo gbà ẹlòmíà pé mi dádì ẹni ká share mo dẹ̀ share ní tèmi náà ń ṣe lọ́wọ́ Ọlọ́run tí mú mi parí ẹ̀ ilẹ̀kùn tèmi náà ń kọ́ lọ́wọ́ ti ṣí mo rí lè gbé Ọlọ́run ga fún iṣẹ́ àmì iṣẹ́ ìyanu Ọlọ́run ṣe ẹ wo bọ́ọ̀ì David kékeré kan báyìí ọmọ tó ń ṣàdúrà kékeré ta tún gbé lẹ́jọ́ mẹ́ta yìí ẹnìkan náà kékeré Jésù kékeré awọ ẹnìkan tó fóun náà ní ilẹ̀ wọ́n fún ní half a plot nìbàdàn bíbà eré ọ̀dọ̀ wa ń bì náà ti fún wọ́n fún ẹni wọ́n dẹ̀ ní ká máa wo ohun tọ́lọ́run ó ti ẹwọ́ àwọn ṣe nípa ilé àwọn nǹkan tí Ọlọ́run ń ṣe yìí ó jẹ́ ní tó yani lẹ́nu bá ń gbé student wọ́n ṣe ẹ kú jẹ́sà o ẹ máa tẹ̀síwájú owó lẹ́ ń ṣe yìí ice cream ìdílé bá ń gbé wọn bọ́n ṣe black iná lè bá ń gbé o kí black wọn kó yọ bá ń gbé very good tẹ́lẹ̀ bá ṣílẹ̀kùn kákan láti bì ó yá káàkó gbénu lé látọ̀kan gbénu lé látọ̀kan. má súnmọ́ jù
tabanika wọlé kíní ẹ máa ó máa cut torí network tẹ́ bá oh my god tẹ́ bá rí gbogbo àwọn kíní inú ilé yẹn a ṣe short video adé àdàsúdà fẹ́fẹ́ a short video wọ́n ti ṣe lé wọ́n ti fine dáadáa àyìnyàn ọba mímọ́ àyìnyàn olóore àyìnyàn tóbi ìwọ súnmọ́ bí n tiẹ̀ jáde fáwọn yòókù lẹ̀ ọba tó ṣàgbàrà torí wọ́n ní bọ̀dọ̀ ń sáàtì onímú ó yá wá fọ́n bó ti mọ́ fọ́n náà fọ́n iyún òní ó yá wá ń bí. Ó yẹ kí n dúpẹ́ ó yá. Àtàrà ilé mi ẹ tí ẹ bá kọrin. Ó yẹ kí n dúpẹ́. Mélòó ni màá ro ó yá. Ó yẹ já lọ Segun ìwọ ṣíyá ọ̀pọ̀lọpọ̀ ní díẹ̀. Ó lọ sí wà náà. Ẹ wo nẹ́tíwọ́ọ̀kì ni o nẹ́tíwọ́ọ̀kì àdúgbò wa ó ti wà lágbára báyìí ẹnu ìgbà tó jó ń rọ̀ yìí ó ń fluctuate somehow ó fluctuate. God bless you ẹ rí ọwọ́ Ọlọ́run ẹ ra àánú gbà mọ̀mọ́ tí Ọlọ́run lò wá gbóhùn pẹ̀lú ilé yìí mọ̀mọ́ tí Ọlọ́run ń lò. Mama yẹn ò ní ṣubú. Àmín Jésù. Mama yẹn ò ní ṣubú. Àmín Jésù. Ṣé John ti ń ṣe ẹ̀? Ó ti ń ṣe lọ́wọ́. Ṣé wàá ń bẹ̀ báyìí? Ẹ lọ́ bá ń wò torí màá lọ bẹ̀rẹ̀ sí. Màmá tí Ọlọ́run ń lò yìí wọ́n ní wọnú ìdààmú. Àmín Jésù. Ìrànlọ́wọ́ á dìde fún wọn. Àmín Jésù. Ó yá Kiyamo ẹ má bọ̀ Professors àwọn náà mójútó ilé yìí. Àwọn náà mójútó. Àrẹ Èkìtì ni wọ́n o. Èkìtì kí náà pè náà. Èkìtì kété. Èkìtì ayé kí la ó ti ṣe yìí sí o. Èkìtì ayé. Kí la ó ti ṣe yìí sí o Èkìtì kété. So ẹnu crew náà ni wọ́n wà ara foundation wa náà ni wọ́n. Àwọn náà mójútó ilé yìí bá ń gbé dáadáa. Àwọn náà mójútó so wọ́n yìí ṣe engineer bẹ́ẹ̀ engineer ni wọ́n. Engineer no, but when he's engineer, he's a professional bricklayer. He's into building. Ọlọ́run dẹ̀ tún ràn wọ́n lọ́wọ́ gbogbo nǹkan àwọn náà mójútó. Bí píìnì bá jábọ́ ọwọ́ wọn láti béèrè. Bí bọ́bẹ̀ ṣe pa tó kún, àwọn náà ló yé láti bẹ̀rẹ̀ débi tó wáyé. Àwọn ni wọ́n mójútó. Professors ẹ máa tẹ̀síwájú. Agbẹ́pàdé náà ti kọ́lé sílùú Èbò. Ní London ní America. Àwọn àbáyé. Wọ́n ló ti wá ẹgbọ́n wọn ló tún ti wá o tó bá ti lọ ẹ̀rì tí yóò lọ tí kíní ó dẹ̀ wípé ó skip wa àwa kọ́ la skip network ló ṣe bẹ́ẹ̀ kò ṣeé ṣe kéèyàn skip kéèyàn ṣe so network ni oṣù May yìí
ni àwọn màmá Ṣẹ́gun máa kó sí ilé wọn this month of May wọ́n á kó síbẹ̀. Màmá wa tí wọ́n bá wọn ṣe lọ, màmá yẹn travel ní last month, so wọ́n ṣe èdè last week ni àṣetò bẹ̀rẹ̀ ṣe lórí ẹ̀padà ní and ending of February lábẹ́rẹ́ February ending lábẹ́rẹ́, so March, April and May. Ẹni Ọlọ́run kọ́lé fún láàrin oṣù mẹ́ta kì í ṣeré. Ẹlòmíì wà lẹ́nu ẹ̀ ní ọdún mẹ́wàá kò tí ì rí nǹkan kan ṣe. Mo gbàdúrà irú oore báyìí kò ní tán lé mi àti ẹ. Àmín Jésù. Àjẹjọ rí àánú gbà. Àmín Jésù. Àjọ rí àánú gbà. Àmín. Ẹ rí pé ó tẹ̀ tí wá pọ̀ báyìí. Now wọ́n bá ẹnìkan ló ń kọ́lé fáwọn, ẹnìkan just single person. Olóore kan tí ò ní sú tí ò ní rẹ̀. Ìwọ sàmì ó dẹ̀ ṣíà níbi tó wà. Olóore yẹn máa dìde sí ọ. Àmín Jésù. Olóore kan, olóore ẹyọ kan, olóore kan. Olóore kan, olóore kan, ẹ wo kan. Ẹ wo olóore kan. Àbí olóore kan wà ní. Just one person, olóore kan. Olóore kan ṣoṣo. Mo gbà wọ́n pé bí mọ́mí yẹn ṣe ń ṣe fún wọn. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ṣe fẹ́ lómi. Because ní tẹ́yìn bá ṣe ló máa ń mọ̀yàn lára. So dájúdájú wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ṣe fẹ́ ni. Ṣé mọ́tàn yìí ẹni yìí kan náà tó fún David ńlẹ̀. Mi ti bẹ̀ já àwọn náà ni. Àwọn náà wọ́n tún fún ọmọ kékeré yẹn ní half a plot. Wọ́n ní Àgbàlá Gabriel mò ń bọ̀. Ẹ bá ń wá half a plot fún náà. Olóore kan tí ò ní sú tí ò ní rẹ̀. Ìwọ lè ṣàmì Olúwa taari ẹ̀ sọ́dọ̀. Àmín Jésù. Wá tí Ọlọ́run bá ń ṣe nǹkan, ìwọ náà wọnú májẹ̀mú ẹ. Má wá kọ́mẹ́ǹtì kan tí ò dáa. Ẹlòmíì ládùúrú tó ń ṣẹlẹ̀ yìí. A tún máa wá tí ò dáa kó lè kọ́. A mọ̀ pé kí ni òtún dá ń bẹ̀ ẹja kọ́. No. Gbogbo ẹni tó ń wá ire yóò bá oníire yọ̀. Ẹni tó ń wá inú dúdùn yóò dùnnú sẹ́lòmíì. So in tó bá rò ló máa ṣẹlẹ̀ sí ọ. Tó bá ń ro burúkú sọ́mọlàkejì olùfẹ́ ẹ ń bá ń ro burúkú sọ́mọlàkejì burúkú wá bá in téèyàn bá gbèlè yẹn máa ká mọ n tó ń gbìn o torí n tó ń gbìn ló máa ká o. So èmi bá mọ̀mọ́ ìyọ̀ èmi náà jowú nǹkan báyìí èmi náà fẹ́ rú ohun rere báyìí látọ̀dọ̀ Ọlọ́run oore tí mi ò expect aláàánú kan tó ju ẹgbẹgbẹ̀rún aláàánú lọ ẹnìkan ló ń ṣe léyìí o a ṣí kóṣù tó parí ìyẹn May àti nílé méjì tá a máa ṣí báyìí ilé Màmá Ṣẹ́gun tí ẹnìkan kọ́ àti ilé Mr. and Mrs. Adedoyin tí èmi àti àwọn olólùfẹ́ mi tá a jọ ń bá wọn ṣe lóṣù náà la máa ṣí lóṣù náà la máa ṣí wo wọn ò kí wa kú oríire. Àmín Jésù. Ṣẹ́gun ṣé bẹ́ẹ̀ ṣe dúpẹ́ nù tó ọkọ yìí sábà wọn. Ó yá ìdúpẹ́ dáadáa. Ọpẹ́ wa kò ì tó o. Ṣé ẹ ṣú ọ? Ojoojúmọ́ ni a máa dúpẹ́. Ọpẹ́ wa kò ì tó o. Ojoojúmọ́ ni a máa yọ̀. Ọpẹ́ wa kò ì tó o. Ojoojúmọ́ ni a máa dúpẹ́. Ọpẹ́ wa kò ì tó o. Ojoojúmọ́ ni a máa yọ̀. Báwa ò bá lè dúpẹ́, a ṣe pé wa ò mọ̀re. Báwa ò bá lè dúpẹ́, a ṣe pé wa ò mọ̀re. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti lọ. Ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló ń ṣe fẹ́ gbára kiri. Báwa ò bá lè dúpẹ́, ẹ jẹ́ sáré sọ ilé. wa ò mọ̀re. Now wọ́n kọ́lé wọ́n tún ṣe screening T-boy wọ́n kọ́lé wọ́n ṣe parapet wọ́n tún ṣe screening. Wọ́n àgínra ṣe. Wọ́n kọ́lé wọ́n ṣe parapet wọ́n ṣe screening wọ́n ṣe wardrobe POP. wọ́n ṣe kitchen cabinet wọ́n ṣe POP wọ́n ṣe fẹ́ǹsì wọ́n ti ra géètì sílẹ̀ wọ́n kọ́ ṣọ́ọ̀bù wọ́n gbẹ́ bọ́ọ̀ ẹ wá ilé ìpọ̀. Ó pọ̀. It's massive. It's massive. Ọlọ́run Adémọ́lá o. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ọlọ́run Adémọ́lá o. Now wọ́n kọ́lé wọ́n ṣe bọ́ọ̀wò wọ́n gbé táǹkì omi sókè. Kí lẹ́lẹ́ ní? Nìkan ga. Ọ̀rẹ́ bọ̀dá ìdísí lówó nìkan ga. Nẹ́tíwọ́ọ̀kì tó ń lọ tó ń bọ̀ yìí orílẹ̀ yẹn affect program. So orí àṣepé orí àṣepé
sàmì ó tẹ̀ ọ́ lọ́wọ́ lójijì. Ó ti wá báyìí. Ṣé ẹ ti gbọ́ ní tí ọmọ tó gbé kámẹ́rà lọ́wọ́ sọ? Ó ní nẹ́tíwọ́ọ̀kì ń lọ, ó ní ń wá. So ẹ ti dúpẹ́ tán. Olúwa àmọ́ wà ní olúwa. Ìkéde pàtàkì gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Only Jesus TV ẹ jọ̀wọ́ Only Jesus TV yóò wá sí live ní on the 5 Sunday ní dédé aago 7 èmi Daniel táwọn ọlọ́fin aka Only Jesus ẹ jẹ́ àlejò pàtàkì mi eléyìí yóò fún yín ní àǹfààní láti béèrè àwọn nǹkan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ mi náà ló sì dá yín lóhùn tàbí ní àwọn àmọ̀ràn tẹ́ fẹ́ gbà mí mo sì ní ìpèníjà kékeré kan ní fẹ́ kẹ́ bá mi dá sí ẹ ṣeun títí dìgbà náà àná Ọlọ́run ní fi wá sílẹ̀ ó yá ẹ jẹ́ ká tẹ̀síwájú. Àwọn làbá ti fẹ́ ọ̀tún. Muyideen. Ó ń bọ̀. Ẹ ṣé o. Náà alàgbà yìí, ó máa ṣe kí ni? Ó fẹ́ máa ṣe skit. Ẹ̀yin wo lẹ́ẹ̀ máa wo skit Muyideen? Kí ló fẹ́ máa ṣe náà? Skit. Kí ló máa ṣe náà skit? Ṣé tíátà ni? Ó fẹ́ jẹ́ àwọn tíátà àbí normal skit? Normal script lákọ̀ọ́kọ́ fi bẹ̀rẹ̀. So from there a tún máa lọ fà. Unnecessary fà. Wá kí ló sọ náà? Kí ló sọ náà? Ọ̀yà tó sọ náà. A kọ́kọ́ máa bẹ̀rẹ̀ látòrí skit. So from there a tún máa lọ fà. Ẹ kọ́kọ́ máa bẹ̀rẹ̀ látòrí skit. A kọ́kọ́ máa bẹ̀rẹ̀ látòrí skit. From there a tún máa lọ fà. Mo ló ń lọ fà lọ. A wò pé ká kọ́kọ́ ti di pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ bọ́ọ̀lẹ̀ bá ṣe á dùn tó òní ò ṣe àkàwé bá tún ṣe oníkẹ́ẹ̀tì pẹlẹmú kìíní sọ̀rọ̀ kẹ́ẹ̀tì pẹlẹmú kìíní. a ní ká kọ́kọ́ ti di pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ náà bọ́ọ̀lẹ̀ bá ti á dùn tó ni ó fún wa ní àpẹẹrẹ bá ṣe ṣe àfikún rẹ̀. Muyideen oní skìtì. Ṣé tó bá ṣe that means pé ìwọ náà wà ní page àbí. Bẹ́ẹ̀ ni sir. Now a máa open page fún mi máa bá open ẹ̀ so ẹ máa retí skit látọ̀dọ̀ Muyideen. Bàbá ó ń lè yìí àwo sọ̀rọ̀ bàbá o àwo sọ̀rọ̀ àwo sọ̀rọ̀ kí ni. Ó yá bọ́ báyìí dé ntí ẹ̀ bọ́ wo ṣé ẹ mọ̀ bọ̀dá yìí ẹ̀yin wọlé mọ̀ bọ̀dá yìí sífìlà àwọn ní pa àwọn lọ́gà pa àwọn kọ́dẹ̀ ti dá mọ́ àwọn lọ́gà pa so ilé yìí àwọn ní ọwọ́ wọn lẹ̀ mí ẹ̀ wá àwọn ní inú mi dùn I'm so happy pé at least ní èjì wọn àwọn náà lè ṣojú tó báyìí ẹ bá ń gbé gbogbo ẹ ilé mọ́tò lẹ̀ yìí so ẹ̀yin tí màá ṣe ni o ẹ̀yin bíi márùn tẹ nífẹ̀ẹ́ mi tẹ nífẹ̀ẹ́ àwọn kiri wa bọ̀dá yìí ẹ bá ń gbé nǹkan kan nínú ilé wọn kò tọrọ owó ó kàn wù mí agbáwájú ilé ẹ̀kọ́ já ni o so àwọn ní pa Àgbàlá Gabriel so and he's been with us it's been a while wọ́n try gan fún ministry nígbà tí o tiẹ̀ ti sí nǹkan kan wọ́n try wọ́n dúró ẹ̀dẹ̀wẹ̀ wá wọlé wọ́n sìn ẹ̀ wò wọ́n ṣe last year náà bẹ̀rẹ̀ so mo dẹ̀ wẹ́rẹ́ fún Ọlọ́run ayé orí ẹ̀ àbẹ́rẹ́ ẹ̀ ti mọ̀ pé lè pa ni ẹ wò ilẹ̀kùn ló dúró tán yìí irú àwọn gíláàsì wo rèé bulletproof so ògo ni fún Jésù èèyàn márùn bóyá ẹ máa padà pè mí bóyá chat mi ẹ kàn máa ń gbé nǹkan díẹ̀ nù ilé bọ̀dá yìí pé bọ̀dá pa àwa náà dá sílé wọn máa ń gbẹ́gbẹ́ lé wọn Ọlọ́run yọrí ẹ o àwọn yẹn ń bá ṣe lọ́n gígùn alon le tìmílẹ́yìn Peter le tìmílẹ́yìn dà kétì mi ok ó jágbá
Mo ló lọ náà. Already bàbá parí láì. Àwọn crew Ọlọ́run ràn wọ́n lọ́wọ́. So ilé kan náà àwọn crew wa ló ṣe foundation yẹn. Ẹnìkan ní ẹgbẹ́ àwọn crew yìí náà wà. Èmi ò gbé wọn wá o. Mi ò gbé wọn wá rí afẹ́ o. Eléyìí tí mò ń kọjá wájú ilé ẹ̀ gan. Mo kàn feel like ni. Bẹ́ẹ̀ anybody lè rán mi sí wọn. Most àwọn crew àwọn kọ̀ yìí lọ́wọ́. Ẹlòmíì ti parí ẹ̀. Ìkànnì ń gbẹ́ foundation rẹ̀ bí Italy. So, alàgbà plumber, bàbá ẹ máa bọ̀ o. Bóòní, bàbá ẹ máa bọ̀ o. Bá ń dọ́pàá sí àwọn olóòkan. Gbé wọn mọ́ sí mọ̀. Àṣé o kò ní tán lọ́wọ́ yín o. Àbùdí ní tí omi àbùdí ní tọ́lọ́sà o. Ẹ ní táwọ́ náà ó rere o. Bí a ṣe sàánú mi, ilẹ̀kùn àdó ti fẹ́yìn náà o. Ẹ sọ pé pọ̀. It's massive. Ẹ ní jábọ̀ o. It's plenty. Ní gbogbo ọ̀nà. Ẹ ní jábọ̀ ẹ ní ṣíṣe o. Ṣùgbọ́n. Ẹ ní ṣíṣe o. Ẹ ní ṣíṣe o. Ilẹ̀kùn àdó dìde fẹ́yìn Bá náà ń o. gbé wájú lé wọn kálẹ̀ òkè lé wọn ládé. Ẹ̀pà ló dìde o, ló dìde o. Bánú tún ẹ̀. Àṣé o. Ọwọ́ mi rèé o. Àṣé o. Kó má dàgbé. Àṣé o. Àṣé o. Ẹ kú gbogbo ìgbà. Ẹ kú gbogbo ìgbà o. Ọlọ́run náà ó dìde ìrànlọ́wọ́ fẹ́yìn náà o. Ìrànlọ́wọ́ ò ní pín fẹ́yìn náà o. Ní gbogbo ọ̀nà. Ìrànlọ́wọ́ ò ní pín o. Ẹ máa rọ́wọ́ Ọlọ́run, ẹ máa ránu Ọlọ́run. Ojú rere àti àánú Ọlọ́run yóò máa tẹ̀lé yín kiri. Ní gbogbo ọ̀nà yín lórúkọ Jésù Ọlọ́run máa fàyè gbà yín o. Ọlọ́run ó máa fàyè gbà yín o. Àánú Ọlọ́run lórúkọ Jésù yóò máa wá yín rí. Ní gbogbo ọ̀nà yóò máa wá yín rí. Ilẹ̀kùn àánú yóò ṣí fún yín. Ní gbogbo yóò ṣí fún yín. Lórí ọmọ yóò ṣí fún yín. Lórí aya yóò ṣí fún yín. Lórí iṣẹ́ yín yóò ṣí fún yín. Ilẹ̀kùn àánú ó dìde o. Àánú ó fọ̀hún. Àánú ó fọ̀hún. Jútà tẹ̀yìn wá lọ. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Bá ń gbé plumber. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé. 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 Kí ló máa dá ṣe? Nínú ibi tọ́lẹ́tì. Ẹ wá tó dọ̀ báyìí. Kí ló ẹ máa bọ̀ ń fi ìwà dúró sí ilé yìí. Ó kọjá ìmọ̀, ó kọjá òye. Oore t'Olúwa ṣe, ó kọjá ìmọ̀, ó kọjá ìmọ̀, ó kọjá òye. Oore t'Olúwa ṣe, ó kọjá ìmọ̀. Mo ń bọ̀, a ti ń kọ́ yẹn lọ́wọ́. Mo dúpẹ́ Olúwa. Irọ́ orin tá à ń kọ lẹ́lìsì. Ó kọjá ìmọ̀, ẹ wà lìsì. Ó kọjá òye, oore Olúwa ṣe. Ó kọjá òye, ẹ bó kà sí. Ó kọjá ìmọ̀, ó kọjá òye, oore Olúwa ṣe. Ó kọjá ìmọ̀, Ọlọ́run àgbàlà, bàbá àgbé ọ̀gá. Fún oore ńlá tẹ́ ṣe nínú ayé wa. Ẹni táyé ti rò pé ẹ̀ ń gbórí wọn sókè. Látọwọ́ bàbá mi, Adémọ́lá Amúsàn o. Ó kọjá ìmọ̀, ó kọjá òye. Oore Olúwa ṣe, ó kọjá ìmọ̀. Bóyá sọ pé mo dúpẹ́ Olúwa. Mo rí ọ láti máa sábà. Mo dúpẹ́ Olúwa. Mo rí ọ láti máa fara lọ. Ọpẹ́lọpẹ́ rẹ̀, ayé ìbá ti kẹ́rù mi sí gbó. Ọpẹ́lọpẹ́ rẹ̀, ayé ìbá ti kẹ́rù mi dànù. Mo yìn ọ́ Jésù, mo rí ọ láti máa sábà. Mo yìn ọ́ Jésù, mo rí ọ láti máa fọ́. Bóyá sọ pé Ọlọ́run Adémọ́lá. Iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run
Hallelujah, hallelujah,
sọ́dọ̀ rẹ̀ bàbá. Ìwọ lọ́rùn tó wá sí i. Mo dá padà sọ́dọ̀ rẹ̀. Mo dá padà. Mo sì dá padà sọ́dọ̀ rẹ̀ bàbá. Ìwọ lọ́rùn tó wá sí i. Wọ́n ti gbé lọ. Ike. Lọ́rọ̀ bàbá mi dé mọ́lá Mùsàánú wọlé wa. Oníṣẹ́ ìròyìn ayọ̀ ó jẹ́ fún mi lórí ilé. Oníṣẹ́ ìyanu oníṣẹ́ kàbá rí. Ọlọ́run ẹnu lẹ́bẹ̀rẹ̀ o. Bàbá òun àánú làwọn bẹ̀rẹ̀. Àríjàre bàbá o. Àánú ti ṣẹlẹ̀ o. Ó ṣeun lọ́pọ̀lọpọ̀. Ó máa ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ̀rù wá. Oyin olùgbàlà. Ògo Ọlọ́run ọba mi. Ìṣẹ́gun mọ́re rẹ̀. Jésù tó ṣẹ̀rù mi dáyà. Tó mú bànújẹ́ tán. Orí ilé tí aláṣà. Iye àti ilé. Àbí kò ṣe ohun fún mi. Àwọn ti ṣe ohun fún mi. Àbí kò kọ́lé fún mi. Àwọn ti kọ́lé fún yín. Ẹjẹ́ Jésù ọmọ mẹ́rí o. Ẹ̀jẹ̀ rẹ̀ ṣe é fún. Ẹjẹ́ Jésù ọmọ mẹ́rí. Ẹ̀jẹ̀ rẹ̀ ṣe é fún. Ojú tó yà mí lẹ́nu bàbá. Ó jẹ́ tó yà mí lẹ́nu bàbá. Olómi jẹ́ mi. Ó ṣe fún mi dẹ̀rín. Ó ṣe tó yà mí lẹ́nu o bàbá. Òdì wẹ́rẹ́. Òdì wẹ́rẹ́. Ẹsẹ̀ ire nílé mi. Òdì wẹ́rẹ́. Ẹsẹ̀ ire nílé mi. Òdì wẹ́rẹ́. Òdì wẹ́rẹ́. Ẹsẹ̀ ire nílé mi. Òdì wẹ́rẹ́. Òdì wẹ́rẹ́. Ẹsẹ̀ ire nílé mi. Ẹnu mi ó máa kọrin aleluya. Ó bá yé ráyé. Ẹnu mi ó máa kọrin aleluya. Ó bá yé ráyé. Ẹnu mi ó máa kọrin aleluya. Ó bá yé ráyé. Ẹnu mi ó máa kọrin aleluya. Ó bá yé ráyé. Jésù o ṣé o. 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 Ọba tí ayé òkò ní padà. Ọba títí láíláí. Ọba títí láíláí. Ọba títí láíláí. Ọba títí láíláí. Jésù o ṣé. 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 Ẹ̀yà mi dá yẹ̀yẹ̀. Jésù o ṣé. 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 Lórí iṣẹ́ ìròyìn, lórí Ọlọ́run ọ̀ṣẹ́. Iṣẹ́ rẹ̀ yóò ní tó. Iṣẹ́ rẹ̀